Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ Ajé, ọjọ́ 22 oṣù kẹjọ, ọdún 2022, eléyìí tí a ti ọwọ́ bàbá wa nínú Olúwa, olùṣọ́ àgùntàn Énọ́ọ̀kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni ní ìtẹ́lọ́rùn apá kìíní. Ní ìtẹ́lọ́rùn apá kìíní. Bíbélì kíkà wa wà nínú ìwé Tímótíù kìíní, orí 6, ẹsẹ̀ 6 sí 11. Àkọ́sórí wa wà nínú ìwé Tímótíù kìíní, orí 6, ẹsẹ̀ 6 tí ó wí pé ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àlàyé bàbá wa ni èyí. Owó kò lè tó àwọn tí ó nífẹ̀ẹ́ rẹ̀. Oníwàásù orí 5, ẹsẹ̀ 10 sí 11. Nígbà tí o bá ní kíláàsì Mẹ́sídíìsì, inú rẹ yóò dùn, ìwọ yóò sì yọ̀. Síbẹ̀síbẹ̀, ní ọjọ́ tí o bá rí ẹnìkan tí ó ní Rolls Royce, ìwọ yóò fẹ́ ẹ bí ó ti wù kí ó rí. Oníwàásù orí 5, ẹsẹ̀ 11 sọ pé nígbà tí owó rẹ bá pọ̀ sí i, iye àwọn tí yóò ná pẹ̀lú rẹ náà yóò pọ̀ sí i. Oníwàásù orí 5, ẹsẹ̀ 12 tẹ̀síwájú láti sọ pé àwọn ènìyàn tí a pè ní tálákà nígbà gbogbo máa gbádùn àwọn ìbùkún díẹ̀ sí i ju àwọn ọlọ́rọ̀ lọ, nítorí kò sí ohun tí yóò dààmú oorun wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ọrọ̀ ti àwọn ọlọ́rọ̀ kì í gbà wọ́n láàyè láti sinmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ pàápàá máa ń ní ìṣòro ohun jíjẹ nítorí wọ́n ní púpọ̀ láti yàn nínú rẹ̀. Àwọn ọlọ́rọ̀ mìíràn yóò lo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ní ìgbìyànjú láti pinnu lórí kíni àwọn yóò jẹ, nígbà tí àwọn tí kò ní ọrọ̀ púpọ̀ yóò kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí ó wà àti pé a jẹ ẹ́ pẹ̀lú ayọ̀. Tímótíù kìíní orí 6, ẹsẹ̀ 6 sí 8 sọ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn jẹ́ èrè ńlá. Ó tún sọ síwájú pé tí o bá ní oúnjẹ láti jẹ àti aṣọ láti wọ̀, ó yẹ kí o ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìyẹn. Láì bìkítà bí ilé rẹ bá ti tóbi tó, o kò lè sun yàrá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. Láì bìkítà bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí o ní ṣe pọ̀ tó, ẹyọ kan ni o lè gbé rin ìrìn àjò ní ẹ̀ẹ̀kan. A kò mú ohunkóhun wá sí ayé àti pé a kò ní mú ohunkóhun jáde nígbà tí a bá ń lọ. Èyíkéyìí owó tàbí ìṣúra tí o kó jọ ní ayé yìí yóò jẹ́ asán nígbà tí o bá tó àkókò fún ọ láti lọ. Ọkùnrin kan wà tí ó jẹ́ ọlọ́rọ̀ púpọ̀ ṣùgbọ́n tí kò ní ìfọ̀kànbalẹ̀ débi wípé ó máa ń lọ sí ọjà fúnra rẹ̀ láti ra oúnjẹ. Nígbàkúùgbà tí ìyàwó rẹ̀ bá ṣe ọbẹ̀ fún, yóò gbé sí inú yàrá rẹ̀, yóò sì ti ilẹ̀kùn mọ́ kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn. Kò gbẹ́kẹ̀lé àwọn ilé ìfowópamọ́. Nítorí náà, ó tọ́jú owó rẹ̀ sí yàrá kan níbi tí kò sí ẹnì kankan tí ó lè wọlé. Ní ọjọ́ kan, ó kú, àwọn ọmọ rẹ̀ sì wá sí ilé. Nígbà tí wọ́n dé ilé, wọ́n bẹ̀rẹ̀ sí wá kọ́kọ́rọ́ sí yàrá tí ó tọ́jú owó rẹ̀ sí. Àbíkẹ́yìn rẹ̀ sọ pé mo mọ bàbá wa, mo ní ìdánilójú pé ó gbọ́dọ̀ ti gbé kọ́kọ́rọ́ náà mì ṣáájú kí ó tó kú. Nítorí náà, wọ́n yí òkú rẹ̀ padà. Wọ́n lu ẹ̀yìn rẹ̀ àti pé kọ́kọ́rọ́ náà jáde sí ẹnu rẹ̀. Gbogbo ọrọ̀ tí ò ń lépa yóò jẹ́ asán fún ọ ní ọjọ́ kan, dípò ìdojúkọ àwọn ohun tí o jẹ́ fún ìgbà díẹ̀. Kí ló dé tí o kò fi ojú rẹ sí àwọn ìbùkún ayérayé? Kọ́ríńtì kejì orí 4, ẹsẹ̀ 18. Má ṣe pàdánù àwọn ìṣúra ayérayé nítorí ìdojúkọ rẹ lórí àwọn ohun ayé yìí. Jẹ́ onítẹ́lọ́rùn pẹ̀lú ohun tí o ní. Kókó pàtàkì: lo àkókò rẹ lórí ilẹ̀ ayé yìí láti ṣàpéjọpọ̀ àwọn ìṣúra ní ọ̀run dípò àwọn ìṣúra ní ayé yìí èyí tí yóò parun níkẹyìn. Lo àkókò rẹ lórí ilẹ̀ ayé yìí láti ṣàpéjọpọ̀ àwọn ìṣúra ní ọ̀run dípò àwọn ìṣúra ní ayé yìí èyí tí parun níkẹyìn. Àlàáfíà.